أسرة المحبوب دورا عشتم بالخير دهرا أنتم لله قوم ورجال لبر زخرا ما لكم غير المرا. àwọn tí yóò ṣòro ẹyọ kan fún tí yóò sì fi ta mílíọ̀nù ọtí. tí ọlọ́run lè kí wọ́n sì dùn ní èyí. tí ọlọ́run dùn tí tó ẹgbẹ́ lọ́dọ̀ ọ̀nà àkáǹtì ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ aláti ó dùn bẹ̀ pẹ́ ní báyìí ṣe nǹkan báyìí. àkáǹtì tó dùn. inú oore tí bàbá fẹ́ ṣe fún gbogbo wa nù. ọlọ́run mọ́ṣá ẹ́. káàkiri ó fẹ́. Ibrahim má dá nǹkan mi lẹ́ o. gbogbo wa níkàlẹ̀ wa níwájú àwọn bàbá oore wa ti pé ọlọ́mọdé kóore náà dínkù láéláé. wa idha sakhkhara al-ilahu unasan lisa'idin fa innahum su'ada. nákìrà ni bàbá wa náà nù. gbogbo àwa ni unasun àwọn wa ni sa'idun wasirina su'adaa. àwọn táwọn gẹlẹ iye táwọn náà wá tábò iye látara wọn. oríire tá a ti ṣe ọlọ́mọdé dorí bú láéláé. láàrin ìṣẹ́jú kan àníyàn síwájú àwọn bàbá wa. kó tó di pé àdàníyàn láàrin ìṣẹ́jú díẹ̀. radiyallahu ta'ala ankum. iṣẹ́ tí ọlọ́run bá mú ìyọ̀ǹda ṣíṣe ẹ̀wá tí a ṣe yìí. òun ni àwọn ènìyàn ọlọ́run máa ń pè ní tasakhirul afaq. odindi tírà yìí lápapọ̀ àwọn ènìyàn ọlọ́run a máa pè ní kansul manzul. Allahu akbar. ọ̀rọ̀ pọ̀ púpọ̀ lórí ẹ̀. radiyallahu ta'ala ankum. àmọ́ kò sí tí a sọ̀rọ̀ lé lórí tayọ èyí tí ọlọ́run bá ní ká ṣe nínú rẹ̀ ní òní. Allahu akbar. gbogbo ẹnìkọ̀ọ̀kan nínú wa náà bá a bá kéwú bá a bá gbọ́ lárúbáwá tá a mọ̀ túmọ̀ àwọn tí wọ́n kó jọ sínú ẹ̀ tí wọ́n ń kà. ó yẹ kó jẹ́ pé gbogbo ẹni tí ọlọ́run bá ní kí ìmọ́lẹ̀ ọlọ́run wà ní ara ẹ̀ lásìkò tí à ń ṣe lọ́wọ́ kóun fúnra rẹ̀ náà rí i pé ìmọ́lẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ ńgbà náà. Allahu akbar. iṣẹ́ kan ni tó jẹ́ pé bí ọlọ́run bá ṣe ní ká ọ̀nà téèyàn ń gbà sa tasakhirul afaq pọ̀. ìkan nínú ọ̀nà tí wọ́n ń gbà lò òun lélẹ̀ tí a mú wáyé tó sì ṣe pé gbogbo májẹ̀mú tó so papọ̀ mọ́ náà ni àwọn nǹkan tí àfa ṣàlàyé. àmọ́ iṣẹ́ kan ni tó jẹ́ pé bá a ṣe sáàyè béèyàn bá sá níjàn mọ́ bá a ṣe sáàyè èèyàn gbọ́dọ̀ má ṣe sàárà wípé wọ́n pa nǹkan. kì í kún ṣe pé bóyá mo mọ̀ tẹ́lẹ̀ pé bóyá a sá lè ní. iṣẹ́ kan ni tó jẹ́ pé bá a ṣe sáàyè ẹ̀dá ọlọ́run kankan gbọ́dọ̀ dán wò láti ní òun á máa sá bẹ́ẹ̀ tí ó wà ní jẹ́ pé bóyá ọmọ ní wọ́n ṣe sàárẹ̀ ní sàárà àti pé wọ́n pa nǹkan lórí ẹ̀. Allahu akbar. nínú àṣẹ tí n bá ti pa yín kó tó di èní ni àmọ́ nínú ọ̀rọ̀ tí àfa Muhammadu Awwali sọ nígbà tí ọlọ́run bá kó sí lára òun ni wípé gbogbo nǹkan ni ànábì tọrọ lọ́dọ̀ ọlọ́run. alayhi salatu wa salam. tí ọlọ́run ọba lára á lọ́ra kó tó mú èsì míì wá àmọ́ níyì tí ànábì tọrọ tí ọlọ́run ọba ò lọ́ra tó fi mú èsì rẹ̀ wá òun ni títọrọ tá ànábì tọrọ wípé òun ò fẹ́ káwọn ọjọ́ òun ó máa bára wọn jà ẹsẹ̀kẹsẹ̀ lọ́lọ́run ní òun kò lè ṣeé ṣe. ọbẹ̀ mi ni ihun tó ọbẹ̀ mi lé lórí ni wípé kán máa jà kán máa parí ẹ̀ ni. àmọ́ kọ́ wá ní ọ̀fẹ́ ọlọ́run ní òun ò dá ayé bẹ́ẹ̀ òun ò ṣètò ayé bẹ́ẹ̀. eléyìí ló fà á tí ànábì fi wá sọ àtọ́rẹ́ yìí gbogbo àdìsí ló ní sábàbí òun ló wá fa sábàbí àdìsí tá ànábì fi sọ wípé o gbọ́dọ̀ yan ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí lódì o gbọ́dọ̀ ní sínú o gbọ́dọ̀ robiro o gbọ́dọ̀ yan lódì tayọ ọjọ́ mẹ́ta. bí yíyan ọdì tó bá ba yan ọdì yẹn bá ti kọjá ọjọ́ mẹ́ta
bó bá ṣe pé bí ṣe ń bọ̀ yànjì nìwọ náà ń bá yànjì lẹ bá ń bára yín yànjì á jẹ́ pé ẹ̀jọ̀ kúrò ní agbọ́nrin ìjọmọ lẹ́yìn mi ni. Allahu akbar. lẹ́yìn tí tọrọ ìrìntànà bíi tọrọ yẹn ní àdìsí yẹn tó wáyé. Allahu akbar. àmọ́ mi fẹ́ lọ nípa ọ̀rọ̀ àdìsí. mo wá ń sọ̀rọ̀ wípé ihun tó yẹ kí n ti pa yín láṣẹ lórí wípé àdúrà tá a fẹ́ ṣe fún ọdún tuntun yìí o ẹ gbọ́dọ̀ má ṣe báyìí gbọ́dọ̀ má pa ẹran láti fi ṣe sàárà àdúrà tá a fẹ́ ṣe àmọ́ lọ́wọ́ bò ní ṣe yín lóní jákujàku. Àmín. bẹ́ẹ̀ ni torí téèyàn bá ń rí ohun tó ń fẹ́ jẹ́ jákujàku ó di dandan kéèyàn ò fọwọ́ lẹ́rán kó wàá máa wòran bá a sì ṣe rí táwọn nábì ṣe ń ṣe nìyẹn Sallallahu alayhi bá a wa ṣe rí sallam. tí àwọn ẹni ìṣáájú ṣe ń ṣe nìyẹn. Radiyallahu ta'ala anhu. àmọ́ ọlọ́run bá wà wo ọlá àsìkò yìí gẹ́gẹ́ bí ohun tí mo sọ lórí mímbàrí ní ìjọ Jímọ̀ wípé adẹ́sẹ̀t alazar al-ard al-kawaris kí ló Àwọn disasters disasters ń ṣẹlẹ̀ lórí ilẹ̀. àwọn amuwat àwọn ikú ń ṣẹlẹ̀ disaster ń ṣẹlẹ̀ ọlọ́wọ́n ọba ò wá ní kí àwọn wà nínú àwọn tó bá gbogbo yẹn nǹkan yẹn lọ. Alhamdulillahi rabbil alamin. tí ń túmọ̀ sí pé ṣíṣẹ́kù tiwa tá a wá ṣẹ́kù tí ọdún tuntun yìí fi ṣojú wa kì í ṣe mímọ̀ ṣe wa bí ṣe sọ lórí mímbàrí nìyẹn tí èsì ṣe pé iṣẹ́ eré wa ló dájú tàwọn tó kù tí wọ́n lọ yẹn lọ. Alhamdulillah. làwa ní dúpẹ́ fọlọ́n làwa ní sàárù ń tà sàyí. Alhamdulillah. abẹ́nìkan bẹ nínú wa tó lè nàka sókè pé mímọ̀ ṣe òun àbí dídá òun níwájú ọlọ́run ló jẹ́ kó òun ó ṣẹ́kù mímọ̀ ṣe ta ni nínú wa ló fà á tó jẹ́ pé mímọ̀ ṣe yẹn òun ló jẹ́ ká ṣẹ́kù tọ́lọ́run bá ò tí ì fi ní ká kọjá sórí ilẹ̀ ibòmí. Hamudali. Máka kankan. Adúpẹ́. bí bá ti ní kọ máka nǹkan máka ó ti yé mọ́kà nǹkan kan èwo ló wá fà tá a fi ní dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. àmọ́ àmàbẹ́ lọ́n kọ́ lọ́n má ṣe wá ní ẹ̀dá tó ṣe pé iṣó ni olókùnrin fi ń dúpẹ́. Àmín. bẹ́ẹ̀ ni gbogbo wa tá a wà nínú Almahbub pátápátá kò sẹ́nìkan nínú yín tó lè sọ wípé aṣáájú tọ́lọ́run bá ní kó òun tẹ̀lé o tọ́lọ́run ọlọ́run ò ní lé wa lékúlé tọ́lọ́run bá bá lé òun dọ́dọ̀ rẹ̀ iye báyìí ni ó bíìlì òun pàṣẹ́ntéèjì báyìí báwo ni ọ̀rọ̀ irú èèyàn bẹ́ẹ̀ ò ṣe wá fẹ́ túmọ̀ sí pé ìṣó ni olókùnrin fi ń dúpẹ́ bẹ́ẹ̀ olókùnrin ò sì gbọ́dọ̀ má dúpẹ́ bólókùnrin ò bá ti dúpẹ́ kò gbé iṣẹ́ ẹni tí ń wò ó sàn yọ ìṣó ni olókùnrin ó so tẹni tí ń ṣèwòsàn rẹ̀ ó fi dúpẹ́ fọ́lọ́run wípé ẹni tó ń ṣèwòsàn rẹ̀ yìí ti ń gbádùn ẹni tí ń ṣe ìwòsàn rẹ̀ òun ò fẹ́ kó so kóun ò fi mọ̀ pé ìyí ti ń gbádùn àmẹ́ni tó já lámójútó rẹ̀ tí ń mójútó bí ó ṣe jẹ bí ó ṣe mu òun ò ní faramọ́ kó so nípa pé bó bá so yóò kó wàhálà bá ẹni tí ń ṣàmójútó rẹ̀ pẹ̀lú òórùn èwo la wá fẹ́ mú bẹ́ẹ̀ kò sì gbọ́dọ̀ má so mo fẹ́ kó ní kálukú ó fi làákàyè gbọ́ ọ̀rọ̀ mi nínú yín bí làákàyè yẹn bá mọ bá kọ tẹ́lẹ̀ kó yá kún un àbí kó bẹ́ẹ̀ lọ́hùn kó fẹ́ sí ọlọ́run ọba ò ní í ṣe yín ní ẹni tí a pè ní ìṣó ni olókùnrin fi ń dúpẹ́. bẹ́ẹ̀ ni àbá lọ́wọ́ bàbá wa àbá lọ́wọ́ bàbá wa ká a pọ́n irọ́ àbá lọ́wọ́ bàbá wa bá lọ́wọ́ bàbá wa ká a dẹ́rù ba èèyàn tó gbé nǹkan àbẹ̀rù wá. ẹlòmíràn náà ń lálàá kan nínú yín ó lálàá báyìí nínú yín èyí tí ń fi sọ̀túnmọ̀ aláyẹ̀ fún ìhun tí ń sọ fún ni pé kó má wọlé àpọ̀ ọlọ́run ó kà bẹ́ẹ̀ kì í ṣe pé ìmọ̀ tún máa lá ò lè ka tàbí rorò ya mo ní tàbí rorò ya létí mo kà tó ọmọ pé mo mọ̀ tún mọ̀ yálà yá àlá bàbá wa gbé ìhun tì lè ka antatas anuwal islam yujib ibẹ̀ ni ẹnìkan ti lè bá
wòlíì Ọlọ́run tó sọ fún yín pé òun lálàá òun rí pé gbogbo eyín òun wọ́ dálẹ̀. Allahu akbar. wòlíì Ọlọ́run ní ìtumọ̀ yìí lágbára ìní sọ fún ọ. ó wàhálà wòlíì Ọlọ́run títí tó fi sọ ni. wòlíì Ọlọ́run ò fẹ́ sọ̀túnmọ̀ rẹ̀ fún. Allahu akbar. wòlíì yìí ò fẹ́ sọ̀túnmọ̀ rẹ̀ wàhálà rẹ̀ pọ̀ ló jẹ́ kó sọ. nígbà tí ó sì sọ fún oyún tó ń béèrè ó ṣe jẹ́ kí n mọ̀ sọ ṣe bí kí n ti bẹ lọ́n lórí rẹ̀. Allahu akbar. ó ṣe jẹ́ kí n kàn máa bẹ lọ́n lórí oníràrà òun fẹ́ gbọ́ túmọ̀ rẹ̀ ọ̀nàdà tó o bá ní kí n sọ ìtumọ̀ rẹ̀ tùṣírù ìlà ihun tí ń túmọ̀ sí ni pé gbogbo àwọn tó súnmọ́ ẹ ní ẹbí pátá gbogbo wọn kù. Allahu akbar. Allahu akbar. ṣé kó mọ̀ túmọ̀ rẹ̀ ló dáa ni àbí kí wòlíì Ọlọ́run bẹ̀ lọ́n lórí. Allahu akbar. ليك أنت تسأل والإسلام يجيب ليك أوامر إن بعد يفيد كوتيرا يتوبوا دشان فما كيوري بوش bó ṣe rí nìyẹn wòlíì Ọlọ́run ọba kan ń bẹ tẹ́nìkan tún sọ aláàmì fún tó ní òun rí wípé òun mú ápù tó pọ́n tó dáadáa tó rẹwà òun mú dání èyí tó yẹ kó òun ó rí pé òun ń jẹ ápù òun ò jẹ ápù òun á rí pé òun ń jẹ èpo igi. Allahu akbar. òun ń jẹ àwọn èpo rẹ̀ wòlíì ní má jẹ́ kí n sọ̀túnmọ̀ rẹ̀ kódà tẹ́lẹ̀ yìí tí ń wí yìí kì í ṣèjọ́ kan kì í ṣèjọ́ méjì kì í ṣèjọ́ méje ní ìfi ń wàhálà wòlíì Ọlọ́run yìí. Allahu akbar. wòlíì Ọlọ́run ní ọ̀ ṣe jẹ́ ká máa bẹ lọ́hùn Allahu akbar. lórí ohun tó rí yìí àmọ́ ń gba wàhálà rẹ̀ pọ̀ wòlíì Ọlọ́run yìí ní ṣé kí n sọ̀túnmọ̀ rẹ̀ lọ dúró lé lórí. bọ́ bá ní kí n sọ̀túnmọ̀ rẹ̀ ó dá yín kọ́kọ́ bí ẹni béèrè kan àbí méjì ó ní kí wòlíì Ọlọ́run béèrè lọ́wọ́ wòlíì Ọlọ́run yìí sì béèrè lọ́wọ́ ẹ pé anta mutazawwij. ṣó ti mari. ṣó ti fẹ́yàwó kọ́kọ́ pé ṣó ti fẹ́yàwó. ó ní bẹ́ẹ̀ ni yín bí ọ ó ní ṣó ti fẹ́yàwó ó ní là ó ní kò tí ì fẹ́yàwó ó ní lakin atazawwaj gadan. òun mari lọ́la òun fẹ́yàwó lọ́la. ọ̀la òde òní yìí ń fẹ́yàwó. wòlíì wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kam baynak wa bayna zawjatik. ọdún mélòó ni ń bẹ láàrin ọdún mélòó ló fi ìyàwó rẹ lọ. Allahu akbar. ọdún mélòó ló bẹ láàrin ẹ̀yin méjèèjì ọ̀nà òun jù lọ dáadáa. bọ́ọ̀ ṣe máa rò pọ̀ bí ọlọ́mí ìlànà tọ́ọ̀sì jù lọ irú rẹ̀ ló ṣẹlẹ̀ sí. yín padà sí bí ọ̀rọ̀ tí mo ti bẹ̀rẹ̀ torí yín ìgbàgbé Ọlọ́run ọba ṣe ọjọ́ òní ní ọjọ́ rẹ púpọ̀. alhamdulillahi rabbil alamin. Ọlọ́run ọba ṣe ọjọ́ òní ní ọjọ́ oríire. alhamdulillahi. bó o bá rí i pé bóyá ọlẹ́rìn káàkiri kọ́ lè béèrè lọ́wọ́ àwọn ẹni Ọlọ́run ihun tí wọ́n ń pè ní taskhirul afaq lè béèrè àṣírí Ọlọ́run tí ń jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run bàbá ní kẹ́ni ọ̀hún ní lọ́wọ́ tọ́lọ́run bàbá ní kó ní wíwo rẹ̀. Kùránì nìyí mo fi búra fún ọ àbálà wáyé o sọ mọ̀ pé mo sọ̀rọ̀ kan fún yín nílé kéwú lọ́sẹ̀ tó lọ mo wá mú Kùránì dání báyìí gbogbo yín bẹ́ẹ̀ ni títí kí n má mú Kùránì dání àti wọ àtàfà Abdulwabi àtàfà mo nírọ́ mo ní gbogbo ọ̀rọ̀ yẹn látòkè délẹ̀ bó ṣe gùn tó tí n fi sọ́tọ̀ yìí ní mú Kùránì yìí lẹ̀ gbogbo yín lẹ yarí pé láyéláyé ẹ̀ sọ̀rọ̀ ká bá rọ́nú ẹ̀ rí mo náà mọ̀ rọ́ gbogbo ilẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó lọ mo náà mọ́ tí n fi sọ́tọ̀ yìí ní mú Kùránì ilẹ̀ mi sì ṣe bẹ́ẹ̀ àbí mi ṣe bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe àbálà àlè mo sì mú Kùránì dání ti fi wí tán irú rẹ̀ náà ni mo wí lónìí yìí irú rẹ̀ náà ni ń wí lónìí Kùránì mo mú dání yìí bàbá dídì sọ fún mi yàtọ̀ sí sísọ mo ní taskhirul afaq tó bá wọlé 2010 lélẹ́yìn mo ní yìí tí káàtó bàbá pẹ̀lẹ́ tí mo mọ̀ lò tó bá a mọ̀ gbó káwọn ọmọ mi kàn lè bá a gbọ́njú bá káàtó bàbá wà ń bẹ̀ tí bàbá kọ́ síbẹ̀ yìí pé azantu laka jami'a ma fi hadha alkitab. gbogbo nǹkan tí ń bẹ́nu tíra yìí mo yọ̀ǹda fún ọ.
òun ni mo mọ̀ sọ Kùránì búra fún ẹni bí sẹ́wọ̀n yìí. ìyànda sísá ìyànda kíkà ìyànda kò tún yànda pé ìyànda gbogbo ẹnu ìyànda fún ọ̀rọ̀ pé apá kan nínú ẹ̀ àbí kan nínú àwọn àṣírárù mọ̀lánà ṣe Ibrahim ń bẹ̀ ẹ̀yọ̀ pé gbogbo tó wà ń bẹ̀ mo yànda ẹ̀ fún pé kò sí tó lè sà kò sí tó lè fi ṣe tó wọ̀ ẹnu ẹ̀ òun ni mo ṣe mọ̀ọ́mọ̀ mú Kùránì dání. bó ṣe rí nìyẹn kí n wá padà wọnú ọjọ́ òní ọjọ́ oríire ni ọjọ́ oríire ni yín wá padà síbi ọ̀rọ̀ tí mo dé lẹ́ẹ̀kan nígbà tí wàhálẹ̀ nìyí wá pọ̀ púpọ̀. Wòlíì wa béèrè lọ́wọ́ ẹ̀ pé ó tọ́dún mélòó tó fi ju ìyàwó rẹ̀ lọ ó ní bóun ò bá jù lọ rárá òun fọdún mẹ́wàá jù lọ àti pé ó ju ọdún mẹ́wàá lọ tí òun fi jù lọ. Wòlíì ní ṣé kí n sòótọ́ ọ̀rọ̀ fún ọ ó ní ó ju ìyàwó rẹ̀ lọ. Allahu akbar. Ó ní balẹ̀ ìyá akbar mi. ó jọ ọ lọ sínú ẹ̀rọ ni. ìyàwó tó ń sọ yìí ju ọ lọ o ó ju ọ lọ àti lọ́jọ́ orí àti ní gbogbo téèyàn fi ń jùyàn lọ ló fi ju ọ lọ ó ju ọ lọ gbogbo nǹkan láyé ló fi gbogbo kẹ́. ó wá dákẹ́ torí àfa ńlá lòun fúnra rẹ̀ nínú àwọn àgbà àfa ni ọ̀rọ̀ yẹn ru lójú ló wá gbé dé sọ fẹ́ kí n sọ bí téèyàn náà tó wà ní kí n sọ bí tó wà fún ọ kí n à ń tẹ̀tẹ̀ alọ́ọ̀lù wa. má dàrẹ́ láàmú béèyàn bá fẹ́ sọ tíra ọmọ kí òun kọ́ léèyàn lè sọ tíra méjì ni mo ní kí n sì lè fún ọ ní kankan nú ẹ̀ kó lè bá a tètè mọ̀ méjì mo ní ìkan bẹ́ńlé ń bì kan bẹ́ńlé lọ mo ní méjì kí n sì lè fún ọ ní kankan. Wòlíì wa sọ fún wípé ó ju ọ lọ o sínú ẹ̀rọ ni o. òun ní túmọ̀ èpo gitọ́ rí pọ̀ ń jẹ. Allahu akbar. ó ní túmọ̀ rẹ̀ ni wípé ibo ni ìyá rẹ̀ kú sí nígbà tí ìyá rẹ̀ kú. ó wá dárúkọ ìlú tí ìyá òun kú sí. àáfàá tó jẹ́ jáfá àgbà yìí inú ìlú yẹn kọ́ ni wọ́n bí sí. ó rìnrìn àjò ó travel lọ sínú ìlú yẹn. ibẹ̀ lòun náà wá ti kéwú ló ti ṣe gbogbo ẹ̀ ló ti doni mímọ̀ lọ́lọ́run bá ti gbé jáde. ìlú tíya rẹ̀ kú sí lòun ti lè dìde tí ayé ti mọ̀ ní onímímọ̀ àmọ́ ìlú yẹn nìyá rẹ̀ ṣèrìn àjò lọ tíya rẹ̀ fi kú. ìlú tíya rẹ̀ ṣèrìn àjò lọ tó fi kú ìlú yẹn náà lọ́lọ́run bá ti gbé dìde padà. ibẹ̀ lòun wá lọ ló ti lè kéwú ló ti lè doni mímọ̀ tó fi wá pàdé ìyá rẹ̀ tí fi wá ń fẹ́ ìyá rẹ̀. ìyá rẹ̀ ló wá ń fẹ́. àfa wòlíì wa sọ fún wípé ìtumọ̀ epo ogi tó ń jẹ nìyẹn o. Allahu akbar. kò sí lápù lọ́wọ́. ipe ìyá rẹ̀ ni kí n sọ tòótọ́ fún ọ ìyá tó bí ọlọ́mọ gangan ipe tí ọmọ ìyá rẹ̀ náà wọ̀ mọ́. ó ní ìyá rẹ̀ lẹ́ni tó ń fẹ́ òun. ẹ̀rù wa bẹ̀rẹ̀ sí bá àfa wa ń gbọ̀n. àṣé ọmọ òde bí ẹrù lẹ̀rù bá. èmi ẹ bẹ̀rù kankan o tí nǹkan tó ju ọ̀rọ̀ ni o. pẹpẹ orin tó ju ọ̀lọ́ ni. orin tó ju ọ̀lọ́ ni ọlọ́run ní jẹ́ àárín. àmín. ẹ̀rù wa bá. wòlíì wa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí lọ́ wá ń gbọ̀n fún kẹ́fà bí bá wà nísìn. ó ní òun ò fẹ́ mọ́. wòlíì ní ò fẹ́ mọ́ báwo. wòlíì ní o lè fẹ́ ṣèbí rìn àjò àkọ́kọ́ ló ti jẹ́ ìyá rẹ̀. ó sì jẹ́ ìyàwó rẹ̀ ní rìn àjò ẹlẹ́ẹ̀kejì. Allahu akbar. Allahu akbar. ó fẹ́ kí n tó sọ tírà mi. ó fẹ́ kí n tó sọ mi. Allahu akbar. Ablatif ó fẹ́ kí n tó dárúkọ mi tí ìtàn yẹn gangan tún wà. Allahu akbar. ìtàn yẹn gangan tó tún wà níbi mi ó tún complete òun ló complete débi ilé tí mo sọ dé yìí tí à ń tẹ̀tẹ̀ sálò wal islam yóò ó níbi tó ń dé. alhamdulillah. ó ní mo fi ní kọ́lọ̀ má jẹ́ ká jẹ́ ẹni tó jẹ́ pé ìṣó ni olókùnrin fi ń dúpẹ́. eléyìí tí ń wí fún ọ yìí sọ fún ẹ pé mo dáa ìsọ fún ọ wípé bí bùkátà bá ṣẹlẹ̀ sí ọ tó bá nídìí karùn-ún párùn sẹ̀ síbẹ̀ ìpèkọ̀ wa torí ẹ̀ ni mo dá
àmọ́ wọ fúnra rẹ̀ sọ ọmọ pé nígbà tó sún ànábì Musa alayhi salatu wa salam. Ìsá ó ní lima tuzuna ní ọ̀pọ̀lọpọ̀ tí a lè mú ní anni rasulullahi ilaykum. ó ti yé bó ṣe rí nìyẹn àmọ́ gbogbo ẹ̀ pátápátá ọlọ́wọ́n ọba wo ọlá ọjọ́ òní yóò wo ọlá tasirul afaki ti àṣà lónìí gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí ọlọ́run bá ní kí ó máa bẹ ní àárín ẹnìkan sí ẹnìkan àfi ọlá ọlọ́run àfi parí gbogbo ẹ̀ lónìí. àmín. àtẹni tí ń bára wọn jà torí irú rẹ̀ ò gbọ́dọ̀ má sí àtẹni tí ń yanra wọn lódì torí irú rẹ̀ ò gbọ́dọ̀ má sí àtẹni tó ń níra wọn sínú irú rẹ̀ ò gbọ́dọ̀ má sí ọlọ́run ọba wo ọlá adẹ́rà tí mo rà náà ṣèkè bá ìmọ̀ nìyẹn sí ọlọ́run bá fún ní tasirul afaki yìí ọlọ́run ọba ò fi parí gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí bá ń bẹ láàrin gbogbo ẹnìkankan. ọlọ́run ọba wa jẹ́ kí ọ̀rọ̀ náà bí ó torí wa ṣe wípé bá a bá ti ń jà ká máa parí rẹ̀ ọ̀rọ̀ ànábì nìyẹn pé bá a bá ti ń ṣe ara wa kó máa parí. àbíbù sọ pé ọjọ́ òní ọjọ́ tó ga púpọ̀ ní pọ́jọ́ tẹ̀lé ní òní ṣe dà náà tún nìyẹn. ẹni tó bá gbọ́ yóò wo pọ́jọ́ tẹnìkan dáa ju tèmi lọ ṣèbọ́jú ayé pọ̀ tó ọ lò ọmọdún ayé mi ìtọ́lọ́hún ó tún mú wá bí tí ó ṣe tún nígbà tó ní òjò tó rọ̀ ipe kò tó tà ná òjò tó ọ̀sìn ní kò tó tà ná yóò tí ì dá ọgbọ́n àárọ̀ kò mú wá. òjò tó ń rọ̀ pé kò tó tà ná kò tí ì dá òsì ní kò tó tà ná kí ló mú ọkàn kúrò pé kò tó tà ná wọ́n bá tún ti jọ́ bíi tiẹ̀ náà irú nǹkan olómọ̀ tí ó wáyé innamal a'malu binniyat. tó tó sábà bá ṣe pẹ̀lẹ́ níyẹn ni o. ọ̀pọ̀ àwọn àánú gbogbo àdìsí nìyẹn mò ń ka fúnra mi mò ń ka fẹ́yìn náà innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa. àdìsí yẹn wáyé lórí ọkùnrin kan tó fẹ́ fẹ́ Ummul Kaysi ni. àárọ̀ kò mú wá. sọ́ọ́rí dáadáa. radiyallahu ta'ala anhu. ọtí ìka ibi tó wà mo mọ̀ pé yẹn ò ní kọ ọjà mi yàn pé kò sí. àárọ̀ kò mú wá. bàbá ìṣọ́ máa lé ọmọ kéwù. radiyallahu ta'ala anhu. ọtí ìrìbí tó wà mo mọ̀ pé yẹn ò ní kọ dáùtù pé ńjọba ti ń ka kí ní àríbi tó ń sọ síbẹ̀ jù. radiyallahu ta'ala. kúrò ànábì kírun tó ń jọ́nà ọkọ̀jú sẹ́yìn báyìí ni àmọ́ ọtí ìka. ẹ ti fi hàn án tí a. àárọ̀ kò mú wá. ọmọ àlẹ ọmọ kí ní mi ò tí ì wà. sómi ìgbà wọlé alhamdulillah. mélòó lójú rẹ nígbà wà ní tí mo wá ń lo gíláàsì rẹ pé mo fi ń ṣe fashion ni ṣe fashion rẹ pé fashion rẹ mo fi ń ṣe. èmi kò ní àwọn tíra tó bá wẹ̀ ni èrò wa rò pé bóyá akọ náà ń wé èrò mi rè bẹ́ẹ̀ nínú àwọn ọmọọṣẹ́ rà bí ẹ. innamal a'malu. ní sùúrù àdébí yóò wá pé nínú àwọn ọmọọṣẹ́ rà bí àlefa ṣẹ́ rà bí Almahbub òun ṣàkọ púpọ̀. àníyàn tí wọ́n ní sá. mọ̀ọ́sí àní kò yé ó wà ní ó ní máa ń ṣe ó lè torí oríṣiríṣi ìgò ló máa ń lò. ó lè ní kó bára wọn mú. ẹyin tí mímu jẹ ti sọjú tó bá wọ sójú wọn ló ti rí pé ṣáìtà àrètè ló wà ní nígbà tó ń wọ owó sòsò àánú máa ń ṣàkọ. ìdí ni nítorí àwọn tíra tó bá wẹ̀ ni kò sí rọrùn kí n pẹ́ mbà ní kó wá bá ń ta. àárọ̀ kò mú wá. pé kó máa kà sí mi létí kí n máa gbọ́. àárọ̀ kó náà máa ṣàbùsà. ọyá gbélé lọ fún kó kà fún mi wá gbélé lọ fún kó wá kà fún mi. bó ṣe rí nìyẹn àmọ́ ọlọ́wọ́n ọba wà wo ọlá ọjọ́ òní yóò wo ọlá adẹ́ra táwọn ènìyàn ọlọ́wọ́n ọba wà ní ọjọ́ tí tasirul afaki yìí wáyé yóò fi parí gbogbo kùdìẹ̀kùdìẹ̀ àwọn àbẹ láàrin ẹnìkankan nínú wa. ṣé mo tó tàyẹ pé a gé kéèkì bẹ́ẹ̀ ni. àtàtì ìlàláwà òun ló sọ lárúbáwá yẹn fún mi ń sìn. irun tí àwọn tó ń pè nìyẹn òun náà dẹ̀ ló gbọ́dọ̀ gbẹ̀yìn. tọmọ náà Yorùbá náà máa ń pa òwe pé tọmọ bá ròyìn aṣàkàrà nù. irú ọmọ tẹ́bi ò máa pa ní o tó oyin ò lé yó oyin ò lé yó tó bá ṣàkàrà nù oyin wà yó. ẹ̀yẹ́ lè mọ ilé ni. oyin wà mọ mi mọ ilé àwọn náà. ìwé àwọn gbogbo òwe ló nídìí ló nídìí ilẹ̀ bó ṣe wá. gbogbo òwe ló níbi tó ti wá yìnbó òwe jẹ́ o má nínú òwe Yorùbá jẹ́ o tó bá ní kí n sọ bówó yẹn ṣe wáyé yìí lè sọ ìbàjẹ́ àmọ́ tá a bá wá ní ta tún ní ti nàfùsí ẹni tẹ́bi ń pa ó wá gbóyin fún wa ní ó ṣàkàrà nù. yóò wá mọ mi ní ọ̀dà àkàrà òkú tó tóbi dáadáa. àkàrà òkú tó kí dáadáa.
Àwọn ni sọ́nù. ẹjẹ́ àfibẹ̀ yín ẹjẹ́ àfibẹ̀ lẹ̀ ẹjẹ́ àfibẹ̀ lẹ̀ a ṣe rọ́bà náà ló kù lẹ́yìn rọ́bà náà a wà gé kéèkì ó ti yé ẹjẹ́ àdàníyàn síwájú ọlọ́run lẹ́yìn tá a bá ti wá dàníyàn síwájú ọlọ́run tá a délẹ̀ pẹ̀lú rọ́bà náà mi wá mọ̀ bí àwọn ń bà ní òkà 1 2 3 fún àfàdùfẹ́ gé kéèkì èmi ò mọ̀ nípa yẹn ìrẹ́ ní ṣe bẹ́ẹ̀ dé fún mi rí ìyàn rẹ̀ bẹ́ẹ̀ ni ò ṣe bẹ́ẹ̀ dé fún mi ìṣe bẹ́ẹ̀ dé ọlọ́run ìṣe bẹ́ẹ̀ o Ọlọ́run. sọrí pé mo sọ ní gbangba pé ìṣe wà nímọ̀ Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sọ́nà. ìṣe wà nímọ̀ rí Ọlọ́run. ọ̀la ẹ̀ ìṣe wà nímọ̀ rí kò dá kéèyàn máa parọ́ Bẹ́ẹ̀ni. ìṣe wà nímọ̀ rí Wàláyé. mo sì sọ bí ìjọta Lóyìnbó náà ni. lọ gba kùránì gbẹ̀yìn bí bàbá ṣe ní ta gbé kùránì lọ ta fẹ́ gba kùránì iye tó ọmọ yẹn tí tó kọ lè fi mọ ògbó yìí tó kù ni. bí ṣe ìgbà gbé mi ṣe parí kùránì tèmi à ń bà ní ó yàtọ̀ sí tọ́jú ọ̀tí ẹ má bínú àbí wá sí má bínú ó bá yín tẹ́ ṣe wà nímọ̀ ẹ má bínú ìsọ pé wà nímọ̀ èmi ò ṣe wà nímọ̀ ni o ìṣe wà nímọ̀ yìí ṣiṣẹ́ bẹ́ẹ̀ dé o bẹ́ẹ̀ iná bá wá ń ṣe bẹ́ẹ̀ dé fún mi sìn ó mí ní wípé bóyá ti rí ìtàn wípé àwọn òbí mi ò ṣe bẹ́ẹ̀ dé fún mi. bẹ́ẹ̀ ti wá ń ṣe bẹ́ẹ̀ dé fún mi. àbí ọgbẹ́ bẹ́ẹ̀ dé tó kọjá lọ mọ́tò kẹ́ máa ṣe ẹni tọ́jú ẹ ṣe ẹ wá ṣe bóyá ti rí pé ẹni tó ṣe bẹ́ẹ̀ dé fún kékeré tó ń dùn. ọmọ mi yóò máa sunkún ni tó bá rí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ dé fún ọmọ kan lẹ́gbẹ̀ẹ́ ilé wọn àwọn ènìyàn sunkún gbà náà o ojú mi máa ń le púpọ̀ ńgbà náà yìí sunkún bó ṣe rí nìyẹn so à ń ṣe bẹ́ẹ̀dẹ̀ fábíkù lónìí bó ṣe yẹ báyìí náà ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mi ní kinní àmì ọdí èmi ò ṣe bẹ́ẹ̀dẹ̀ rí kékeré wà nílẹ̀ kò sẹ́ni ló mú fọ́tò bẹ́ẹ̀dẹ̀ mi jáde kò sí. Ẹni bá ra mú jáde photoshoot ni. bóyá photoshoot bóyá photoshop ẹgbẹ́ bọ́ọ̀lù náà ṣe wá ṣe sọ̀rọ̀ agbẹ́rẹ́ olórí sórí mi ni ẹ̀yọ yóò pọ́sibù lọ́dọ̀ yín nítorí ajẹ́pá nínú àwọn tó ń kọ́wọ́ bọ́ sí ọlọ́run àwọn photographer ń bẹ ńlẹ̀ kàtó ṣe rọ́bà náà àti gbogbo ìntòta alákà papọ̀ mọ́ Almahbub mo kí àbúrò mi dáadáa Mansura mo fi Saudi kí òun mo fi Saudi kí mo wá kí mo rí ìyàwó àfíìsì lónìí gbogbo orúkọ tí n bá pè é tí n bá ti pè ní ìyàwó àfíìsì inú òkè ń dùn so mo kí ìyàwó wájú ìtajú jíjìn àwọn Almahbub táwọn àtàwọn àlímù àwọn bàbá nímọ́tà wọn lọ ń forí jìn àbá nímọ́tà wọn wà nígbà náà ẹ ti dé kọ́ni yìí lọ́kọ wọn ẹ ti dé ẹ̀rí bá àwọn èèyàn wò pé ẹ̀wọ̀ wáìtì Almahbub tó ti pẹ́ ní ọ̀pọ̀ wà ní Amẹ́ríkà wọ́n rẹpẹsẹ́ǹtì ọ̀pọ̀ ẹ̀dẹ́gbọ́. so gbogbo àwọn Almahbub tí wọ́n wà ní Amẹ́ríkà náà Haji Mustakim gbogbo wọn Shukura ọmọ mi ó bá wòrè fóònù mi náà Shukura ọmọ mi ló wà ń bẹ̀ Mọ́ríàmù náà wà ń bẹ̀ Abdulrafi gbogbo wọn. so àwọn Almahbub tí wọ́n ta alak àbí lọ́wọ́ oníkà lọ àfẹ́ tí ń dọ̀wọ́ lẹ́gbẹ̀ẹ́ mi fún nìyẹn égbó kan yẹn rí àwọn àdájà mi sára Almahbub tọkàntọkàn àwọn kan náà máa ń dá ṣàgbéyẹ̀wò ojú àtọkàntọkàn làwọn Almahbub tọkàntọkàn ni wọ́n gbogbo yẹn gan náà ló jẹ́ pé mọ̀ká Almahbub ni wọ́n àti gbogbo wọn ní àwọn tí wọ́n sì ń bí àfi tàwọn tí wọ́n sì ń bí àfi kí àwọn tó ń bẹ ń bí àfi àwọn tí wọ́n ń bẹ ń bí àfi kí àwọn tí wọ́n sì ń bí ọdún tuntun tí a wà yìí kí Ọlọ́run bá ṣe ní ọdún re ọdún oríire ọdún ọpẹ́ ọdún ìdùnnú àwọn tí wọ́n lọ nípa àwọn ọmọ kan wọ́n ní gbogbo ọdún tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú sátidé ọdún tó yẹ kí èèyàn kún fún bẹ́ẹ̀ lọ́hùn ni ọ̀pọ̀lọpọ̀ wa lè má mọ ohun tó fa ihun tó fa tá a fi sa gbogbo ohun tá a sà yìí òun ni mo fi sọ pé tí ò bá sí àwọn tó ń bẹ ńlẹ̀ tínú ń bí mi tí ń wo ní kálukú ràn ni a gbọ́dọ̀ má ṣe sàárà ṣíṣe irú àdúrà tá a ṣe yìí a gbọ́dọ̀ má ṣe sàárà rẹ̀
gbogbo àwọn tọ́lọ́run ní kí wọ́n rin àwọn ọ̀lànà wọn lọ́dún yìí wọ́n ní àmọ́ ọlọ́run ò ní jẹ́ kí o gbé ewu tó wà ń bẹ̀ ọlọ́run ò ní jẹ́ ó pa wá. ó bẹ̀rẹ̀ pẹ̀lú sátidé tó parí pẹ̀lú sátidé ni. gbogbo iye àwọn tọ́lọ́run bá dẹ̀ bá jà láyé sátidé ni. ọlọ́run ò pa ìjọ kankan rẹ́ rí kó má jẹ́ sátidé. ọlọ́run ò bá ò ṣàdéhùn ṣàlùkáwà ni òun ó bá wọn kan jà rí kó má jẹ́ sátidé. bẹ́ẹ̀ ni gbogbo ọdún ayé ló ní ọjọ́ òun ló fa tí àwọn àgbàlagbà tí wọ́n fi máa ń wo orúkọ sọ ọmọ kódà ọjọ́ kan ń bẹ májèlésọjọ́ tó jẹ́ ẹ̀yìn ó ti mọ̀ wọ́n máa ń pè ní yaumu domon ọjọ́ ẹ̀jẹ̀ wọ́n níjọ́ yẹn ni àwáwù kọ́kọ́ ṣe nǹkan oṣù Allahu Akbar. nínú ọjọ́ ayé náà ni àmọ́ mi ìfẹ́ sọjọ́ tó jẹ́ mẹ́nu kó ń bẹ wọ́n níjọ́ yẹn làwáwù kọ́kọ́ ṣe nǹkan oṣù rí wọ́n níjọ́ yẹn náà ni kábílà pa ábílà gbogbo nǹkan ẹ̀jẹ̀ láyé ọjọ́ yẹn ló kọ́kọ́ ṣẹlẹ̀ nínú àwọn tí máa ń fa tí àwọn àgbàlagbà fi máa ń lákèésí nípa orúkọ nìyẹn kò wá jẹ báwọn èèyàn ṣe wá sorúkọ sí sọmọdì àmọ́ bó ṣe hùn kí ó bẹ̀rẹ̀ ní sátidé kó parí kódà kó má tó kí nǹkan kó tó wọ nǹkan mi tó ju sátidé lọ ọlọ́run ò ní jẹ́ kí bí ó bá wa ní ọlọ́run ò ní pe tiwa ní ọlọ́run ò ní jẹ́ aṣàṣe tí ní àṣeyege làwọn òṣèlú ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run wà ní kúrú ẹ̀mí wa ọlọ́run ò ní jẹ́ aṣàṣe tí ọlọ́run ò ní jẹ́ káráyé ó rẹ́rìn wa táráyé bá rẹ́rìn rẹ̀ ó ṣàṣe tì ní gbogbo ẹni táráyé bá rẹ́rìn rẹ̀ ó má mú bọ́ ni gbogbo ẹni tí aráyé bá rẹ́rìn rẹ̀ ojú tì ní ọlọ́run bò ní ojú ó tì wá nínú ẹbí ni nínú ìlú ni nínú ìjọ ni àdúgbò ni gbogbo lọ́dọ̀ bisimilahi rahman rahim bisimilahi rahman rahim àníyàn ya mu'izu ya zọlù ya qayyum inni as'aluka bidaqa'ika asma'itika wa sifatika al-aliyyati an tarfa'ana makanan aliyyan an tarfa'ana makanan aliyyan an tarfa'ana makanan aliyyan ma'a al-'izzi wa zuhuri tami ala ali zamanina وأيد ذكرنا مع العافية دائما آمين 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 بأكل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين أما لذا ويا واشي كيكي أسرة لمحبوب طورا عشتم بالخير دهرا أنتم لله قوما ورجال لبر زخرا ما لكم غير المرا أسرة لمحبوب طورا عشتم بالخير دهرا أنتم لله قوما ورجال لبر زخرا